ọjọ́ ìṣẹ́gun lónìí ọlọ́run ọba dẹ́dà yóò bá wa ṣẹ́gun gbogbo ayé wa láṣẹ wọlé àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Tíìsì ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kọkànlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń darí padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu tí ó bá fi di ọ̀la tí í ṣe ọjọ́rú ọjọ́ Wednesday tí í ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù kọkànlá ọdún tí a wà yìí ní bàbá òun yóò tẹ́ pẹpẹ ètò ìṣúná owó ti ọdún 2024 síwájú àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà méjèèjì, ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin nínú ìparapọ̀ wọn o. Bọ́lá Ahmed Tinubu eléyìí tó jẹ́ wípé lánàá lẹ́yìn ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tí wọ́n máa ń ṣe nílé ààrẹ nílùú Àbújá lọ́hùn-ún, ibi tí ààrẹ Bọ́lá Tinubu tó ti léwájú àwọn ìpàdé lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba èyí tó léwájú fún lánàá o, ní bàbá òun ti gbé síwájú àwọn ìgbìmọ̀ ọ̀hún iye tí orílẹ̀-èdè Nàìjíríà yóò ná fún ọdún 2024 èyí tó owó ọ̀hún tó 27.5 trillion naira lélẹ́yìí tó jẹ́ pé tẹ́lẹ̀ èyí tí wọ́n gbé jáde ní bí oṣù kan sẹ́yìn ní owó ọ̀hún jẹ́ 26.1 trillion naira, ṣùgbọ́n lánàá o lẹ́yìn ìpàdé wọn owó ọ̀hún tuntun gbéra lọ sókè díẹ̀ sí o pẹ̀lú àwọn nǹkan kan eléyìí tí wọ́n tún ṣe àti àfikún tó wáyé nínú ètò ìṣúná owó ọ̀hún tó fi tó 27.5 trillion naira èyí tí wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà yóò nílò fọdún 2024. Ọ̀rọ̀ ọ̀hún eléyìí tó jáde o lásìkò tí wọ́n parí ìpàdé ọ̀hún níbi tí alákòóso fún ètò ìṣúná owó, ètò ọrọ̀ ajé àti ọgbọ́n inú èyí tó lukoro rẹ̀ sétí gbọ́ àwọn akọ̀ròyìn ilé ọba lánàá nílùú Àbújá, eyín ọ̀gbẹ́ni Abubakar Bagudu. Òun ló sọ di mímọ̀ fún àwọn akọ̀ròyìn wípé lọ́la tí í ṣọjọ́ Wednesday lààrẹ Tinubu yóò tẹ́ pẹpẹ ètò ìṣúná owó ọ̀hún. Ó ní ṣùgbọ́n lọ́wọ́ báyìí o òun ò ní àlàyé púpọ̀ lórí ètò ìṣúná owó náà. Ó ní gbogbo rẹ̀ pátá o ní ààrẹ Tinubu yóò fọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ o níwájú àwọn aṣòfin àgbà méjèèjì ọ̀hún nígbà tí ó máa tẹ́ pẹpẹ bí owó ọ̀hún àti gbogbo rẹ̀ bí ó ti lọ sí níwájú àwọn aṣòfin ọ̀hún lọ́jọ́ Wednesday. Ẹ̀wẹ̀, àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo ni wọ́n sọ wípé ó ṣeé ṣe kí wọ́n mú igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwà gẹ́gẹ́ bí adelé gómìnà ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde nígbà tí àwọn akọ̀ròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá ọ̀kan nínú àwọn aṣòfin ọ̀hún lẹ́nu wò ni wọ́n sọ di mímọ̀ wípé nínú ìjókòó ìpàdé àwọn aṣòfin ìpínlẹ̀ ọ̀hún èyí tí ó wáyé lónìí, wọ́n ní lára àwọn ohun tó ṣe pàtàkì èyí tí ó ṣeé ṣe kí wọ́n gbé yẹ̀wò ńbẹ̀ òun ni bí wọ́n yóò ṣe mú ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwà gẹ́gẹ́ bí adelé gómìnà ní ìpínlẹ̀ Ondo. Bẹ́ẹ̀ bá sì gbàgbé lọ́jọ́ Jímọ̀ tó kọjá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣòfin ọ̀hún, àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò òṣèlú ní ìpínlẹ̀ Ondo àti àwọn àgbà ọ̀jẹ̀ tó fi mọ́ àwọn aṣòfin àgbà àtọmọ aṣojú-ṣòfin èyí tó jáde láti ìpínlẹ̀ Ondo lọ sí olúlu orílẹ̀-èdè wa Àbújá lọ́hùn-ún ní gbogbo wọn ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu lórí rògbòdìyàn èyí tó ń wáyé fàákájà láàrin gómìnà Rotimi Akeredolu àti igbákejì rẹ̀ Lucky Ayédàtiwà ní báyìí nínú ìpàdé wọn èyí tí wọ́n ní yóò wáyé lónìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ni wọ́n sọ wípé ó ṣeé ṣe kí wọ́n sọ wípé ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwà kó délé gómìnà Rotimi Akeredolu. Gómìnà Akeredolu ọ̀hún
ní ò sí ní orílẹ̀-èdè Nàìjíríà fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ níbi tí bàbá òun ti lọ rí gba ìtọ́jú lórí àìlera ara rẹ̀ lókè òkun, tó sì jẹ́ wípé àga àti ààyè gómìnà ọ̀hún ó ti wà ní òfo láti fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sẹ́yìn, lélẹ́yìí tán ni kò sí nínú ìlànà àti òfin èyí tó gbé ìpínlẹ̀ Ondo àti orílẹ̀-èdè Nàìjíríà dúró. Ní báyìí àwọn aṣòfin ọ̀hún ni wọ́n ní ó ṣeé ṣe lẹ́yìn ìpàdé wọn tí wọ́n bá fi orí korí, tí wọ́n bá fi kù lókù, tí wọ́n sì rò lọ́tún àti lósì, wọ́n sọ fún ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwà láti bọ́ sí àga adelé gómìnà ní ìpínlẹ̀ Ondo kó máa tukọ̀ ìpínlẹ̀ ọ̀hún síwájú títí di ìgbà tí gómìnà Rotimi Akeredolu tí yóò fi padà sí orílẹ̀-èdè Nàìjíríà àti sí ìpínlẹ̀ Ondo láti tẹ̀síwájú gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ rẹ̀ ní ìpínlẹ̀ náà. Gbogbo akitiyan láti bá ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo sọ̀rọ̀, eyín ọ̀gbẹ́ni Ọlámídé Ọládìjí, òun ló já sí pàbó lásìkò tí àwọn akọ̀ròyìn wá rí bá sọ̀rọ̀, ni ó fi ń tó wọn létí wípé ohun gbogbo kí wọ́n fi sí òní nítorí wípé a kì í ṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀dẹ́. Ó ní wọ́n sì mọ̀ wípé ọ̀pọ̀ èèyàn ní jẹ́jọ́ mọ̀, ẹnìkan kì í jáwádé. Ó ní gbogbo rẹ̀ pátá lẹ́yìn ìpàdé ni àwọn akọ̀ròyìn wọ́n máa gbọ́ ohun tó bá tẹ̀lé lẹ́nu wọn. Ẹni tó ti fìgbà kan jẹ́ alága tẹ́lẹ̀ rí fún àjọ elétò ìbò orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí INEC, ọ̀jọ̀gbọ́n Àtàírù Jẹ̀gà, òun mà ló ti sọ̀rọ̀ báyìí pẹ̀lú ọ̀rọ̀ àmọ̀ràn èyí tó gba ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu wípé àyè ṣì wà láti ṣe àtúnṣe àti àtúnyẹ̀wò lórí orúkọ àwọn ọ̀gá INEC kan èyí tó jẹ́ ti ìpínlẹ̀ eléyìí tí wọ́n ní ààrẹ Bọ́lá Tinubu ó yàn sí ipò, èyí National Electoral Commission eléyìí tó jẹ́ ti àwọn alámòjútó ní ìpínlẹ̀ gbogbo, èyí tí Tinubu fi orúkọ rẹ̀ ṣọwọ́ sí àwọn aṣòfin àgbà síwájú kí wọ́n tó yàn wọ́n sí ipò. Àtàírù Jẹ̀gà ní lórí àwọn ènìyàn ọ̀hún èyí tí Bọ́lá Tinubu yàn yìí, ó ní àwọn kùdìẹ̀kudiẹ kékeré kan ó wà lórí àwọn ènìyàn ọ̀hún pẹ̀lú yíyàn wọ́n sí ipò tí wọ́n yàn wọ́n sí Jẹ̀gà tó sọ̀rọ̀ ọ̀hún lórí ètò kan lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó lánàá ti ṣe ọjọ́ Ajé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tí wọ́n ṣe fún Àtàírù Jẹ̀gà. Níbẹ̀ ni ló ti sọ wípé kìí ṣe àríyànjiyàn mọ́ bẹ́ẹ̀ sì ni kìí ṣe ọ̀rọ̀ ariwo lórí àwọn ènìyàn ọ̀hún. Ó ní lóun á dùn tí Bọ́lá Tinubu tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bá lè tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ọ̀rọ̀ ọ̀hún nítorí pé yóò ṣe ìwúlò, bákan náà yóò sì jẹ́ kí ètò ìṣèjọba rẹ̀ kó tún múnádóko sí ni nítorí pé láti ìgbà tí wọ́n ti yan àwọn ènìyàn ọ̀hún, èyí Resident Electoral Commission REC, láti ìgbà tí wọ́n ti yàn wọ́n sí ipò ní awuyewuye ló ti wà lórí àwọn ènìyàn náà. Wọ́n ní yàtọ̀ sí wípé kí Tinubu kó gbọ́rọ̀ yìí, wọ́n ní àkóbá làǹlà ni yóò ti ṣe fún àjọ elétò ìbò, bẹ́ẹ̀ sì ni yóò ṣe àkóbá fún ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu tó ń ti orúkọ rere eléyìí tí bàbá òun tó ti ń kójọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, kó má jẹ́ kí iṣó kínkín báyìí kó ba iṣẹ́ ọ̀hún jẹ́ gẹ́gẹ́ bí Yorùbá ti bọ̀, wọ́n ní imí tíntín létí àwo gbẹ̀gìrì, bí ojú bá kúrò ó ṣeé ṣe kí ọkàn má kúrò. Wọ́n ní lórí àwọn ènìyàn ọ̀hún tí wọ́n bá ṣe àkóbá fún ètò ìṣèjọba Tinubu tọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò ní kúrò ńbẹ̀ bí ojú wọn bá tiẹ̀ kúrò, gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n Àtàírù Jẹ̀gà bó ti sọ̀rọ̀ ọ̀hún lánàá lórí ètò èyí tí wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ilé ẹjọ́ gíga ìjọba eléyìí tó kalẹ̀ sílùú Àkúrẹ́ ti ṣolúlu ìpínlẹ̀ Ondo lánàá ti ṣe ọjọ́ Ajé òun mà ni wọ́n ti dá ẹjọ́ ikú fún arákùnrin kan wípé kí wọ́n lọ rèé gba ẹ̀mí lẹ́nu rẹ̀, kí wọ́n sọ̀rọ̀ títí tí ẹ̀mí yóò fi jábọ́ lára ọ̀gbẹ́ni ọ̀hún lórí ẹ̀sùn wípé ọ̀gbẹ́ni náà ó pa ọ̀kan nínú àwọn tí wọ́n jọ ń gbé inú ilé lórí gbólóhùn kékeré kan èyí tó jẹ́ gbólóhùn asọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Arákùnrin ọ̀hún èyí tí wọ́n dá ẹjọ́ ikú fún ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Joseph, òun ni wọ́n sọ wípé pẹ̀lú ẹ̀sùn àti ẹ̀rí fi hàn wípé
òun ló ṣekú pa ọ̀gbẹ́ni kan tó jẹ́ abánikọ́lé abánitólé tá a mọ̀ sí bíríkìlà èyíùn Thomas Olúwọlé o ni wọ́n ní Àbáyọ̀mí Joseph ó ṣekú pa o ní ọdún 2021 nílùú Oǹdó lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ nílé ẹjọ́ náà, wọ́n ní gbólóhùn asọ̀ kan àti ẹ̀sùn kan eléyìí tí ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Joseph tó fi kan ọmọ olóògbé ọ̀hún tí ṣe obìnrin wípé ó da àwọn nǹkan kan sínú omi kànga èyí tí wọ́n pọn nínú ilé náà. Wọ́n ní èyí tó fà á kí bàbá ọmọdébìnrin ọ̀hún tí ṣe Thomas Olúwọlé o kóun náà bọ́ síta láti gbọ́ sí ọ̀rọ̀ ọ̀hún tó ń fa ariwo. Wọ́n ní ká tó wí ká tó fọ̀, ọ̀gbẹ́ni Joseph ó ti mú igi ó ti lù mọ́ Thomas lórí, ló lọ rèé fa àdáyọ̀ tó ṣá lọ́rùn ṣá ní gbogbo ẹ̀yà ara. Wọ́n ní kí wọ́n tó gbé arákùnrin Thomas ọ̀hún délé ìwòsàn ló gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra o. Gẹ́gẹ́ bí onídàájọ́ ọ̀hún ilé ẹjọ́ náà lánàá, èyàn adájọ́ OS Kútẹ̀yí sọ di mímọ̀ wípé bí ènìyàn bá ti pààyàn nípa idà, dandan ni kí wọ́n pa òun náà padà nípa idà ni o. Ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ 17 oṣù kẹta ọdún 2021 kó tó di pé wọ́n tún ẹjọ́ ọ̀hún gbé dìde lánàá tí wọ́n sì dá ẹjọ́ ikú fún Àbáyọ̀mí Joseph wípé kí wọ́n lọ rèé sọ̀rọ̀ títí di ìgbà tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀, gẹ́gẹ́ bí ẹ̀sùn ọ̀hún àti ìwé òfin orílẹ̀-èdè yìí èyí tí wọ́n ṣìkú tí wọ́n sì kà sí létí. Níbẹ̀ ni wọ́n ti dá ẹjọ́ rẹ̀ lánàá nílùú Àkúrẹ́ tí ṣolúlu ìpínlẹ̀ Oǹdó. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wọ Nàìjíríà tí ń kọrin tàkasùfé obìnrin, erin wàwàwówó, erin lákàtàlàbù obìnrin, eyín Tẹ́níọlá Àpáta tí gbogbo èèyàn mọ̀ sí Tẹ́ní Makanaki, òun ló ti sọ̀rọ̀ jáde o wípé àwọn ọ̀rọ̀ awuyewuye èyí tí àwọn èèyàn ń sọ ní ìgboro ayé lórí bóun ṣe àyẹ̀wò ara òun, kúkú ti mọ̀ tẹ́lẹ̀ wípé obìnrin tó tóbi gidigba lòun, ṣùgbọ́n ní báyìí o èyí lèyí tó jẹ́ wípé òun ti dọ́gbọ́n sí i tí gbogbo rẹ̀ tó sì ti di chọ́mchọ́m o, tóun ti kúrò ní ọ̀rọ̀bọ̀ tó ti dilẹ̀ pa. Ó ní àwọn èèyàn sọ ò wípé iṣẹ́ abẹ lòun ṣe. Ní báyìí Tẹ́níọlá ti wá sọ di mímọ̀, eyín Tẹ́ní Makanaki, ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o, òun ò ṣiṣẹ́ abẹ kó tó di pé òun kúrò ní ọ̀rọ̀bọ̀ òun dilẹ̀ pa. Ó ní ṣùgbọ́n òun kàn sí àwọn dókítà eléyìí tó jẹ́ oníṣègùn òyìnbó tí wọ́n mọ̀ nípa oúnjẹ àti ohun mímu àti àwọn eré ìdárayá tí ènìyàn lè máa ṣe o tí onítọ̀hún yóò fi ní ara èyí tó jí pépé. Níbẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀ àwọn oúnjẹ tóun yóò máa jẹ, eléyìí tóun yóò sì máa mu o. Ó ní ìdí rèé láti ìgbà náà, ó ní odidi oṣù 2 ó lé gbáko lòun fi ń jẹ àwọn oúnjẹ ọ̀hún, bẹ́ẹ̀ sì ni òun jìnnà sí àwọn oúnjẹ kan àti àwọn ohun mímu kan o, pẹ̀lú eré ìdárayá tí òun ṣe lójoojúmọ́ o. Òun ló jẹ́ kí ara òun kó di chọ́mchọ́m ẹran dídín tí wọ́n ti dìgbẹ̀ tó kúrò ní ọ̀rọ̀bọ̀ tó dilẹ̀ pa. Ní báyìí tí èyìnbó ń pè ní diet, èyí tó mú òun kóun kúrò ní ipò ọ̀rọ̀bọ̀ dilẹ̀ pa. Ó ní ṣùgbọ́n jẹ́ nǹkan tó dùn òun jọjọ o, pẹ̀lú bí àwọn ènìyàn ṣe ń sọ káàkiri wípé iṣẹ́ abẹ lòun ṣe. Tẹ́ní sọ wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, kódà gan bí wọ́n bá béèrè lọ́wọ́ máníjà òun yóò jẹ́rìí sí wípé òun ò ṣiṣẹ́ abẹ kankan bí tí ń kó kéré tó. Ó nítorí pé òun jẹ́ ẹni tó máa ń bẹ̀rù tí òun bá fojú rí ọ̀bẹ, rí àwọn sísọ̀ọ̀sì èyí tí wọ́n fi ń ṣiṣẹ́ abẹ fúnyàn, ó ní ìbẹ̀rù yóò sì mú òun lọ́kàn. Ó ní látara ìdí èyí lòun ṣe kàn sí àwọn dókítà. Ó ní láti ìgbà náà sì rèé lòun ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé òun ti dilẹ̀ pa kúrò ní ipò ọ̀rọ̀bọ̀. Lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀, Tẹ́ní sọ wípé àwọn olólùfẹ́ òun kí wọ́n máa farabalẹ̀ láti gbọ́ ojúlówó ọ̀rọ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ọ̀rọ̀ káàkiri ìgboro ayé lórí ìròyìn àwọn amúlùúdùn. Ó ní iṣẹ́ abẹ kọ́ lòun ṣe, bí kò ṣe wípé òun jìnnà sí àwọn ohun jíjẹ àti mímu kan èyí tó fún òun lára tó jí pépé kúrò ní ipò ọ̀rọ̀bọ̀ bọ́ sí ipò lẹ̀pa báyìí. tó ẹ̀yin ará, ìròyìn Fẹ́lífẹ́lí kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Fẹ́lífẹ́lí TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun
títí dojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní sí ọ̀tún ìròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé ò ní ilé wa, ọ̀nà nínà wá fún mi. Adélúgà lórí tó mú ìrìnà wá sí ojúwòrán yín. Ire àtayọ̀ la ó fi pàdé. Ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.